mo sì fẹ́ lọ́kọ o, kódà mo tọrọ ọkọ ní Mẹ́kà, àmọ́ tí ọkùnrin bá ṣe ohun tí kò tẹ́ mi lọ́rùn, mi ò lè dúró sínú ìgbéyàwó yẹn o. Àgbà òṣèré ilẹ̀ wa Bukky Wright tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìgbéyàwó àti bí ó ṣe di ará ìlú òyìnbó. Eléyìí tó ga o. Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí ìyàwó tó bímọ ọkùnrin mẹ́ta fún Akínọlá Ìyá tú nípa rẹ̀ àti ohun tí àwọn méjèèjì lọ ṣe nílé babaláwo. Ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ gbọ́ àkójọpọ̀ ìròyìn yìí lẹ́kùnrẹ́rẹ́. mo sì fẹ́ lọ́kọ o, kódà mo tọrọ ọkọ ní Mẹ́kà, àmọ́ tí ọkùnrin bá ṣe ohun tí kò tẹ́ mi lọ́rùn, mi ò lè dúró sínú ìgbéyàwó yẹn o. Àgbà òṣèré ilẹ̀ wa Bukky Wright tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ìgbéyàwó àti bí ó ṣe di ará ìlú òyìnbó. Gbajúgbajà òṣèrébìnrin ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó ni Alhaja Sekinat Àjọkẹ́ Bukky Wright, tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ máa ń pè ní Ọmọ́tárá Johnson, ti tú àwọn àṣírí ńlá lórí ìgbéyàwó rẹ̀ àti ìdí tó fi eré tíátà sílẹ̀ lọ sí ìlú òyìnbó pẹ̀lú ohun tó fà á tó fi padà wá sílé báyìí. Nígbà tí ó ń dáhùn sí ìbéèrè pé ṣé yóò padà sílé ọkọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe pẹ̀lú iléeṣẹ́ akọ̀ròyìn BBC láìpẹ́ yìí, ni àgbà òṣèré yìí ti ní ó wù òun láti ṣe ìgbéyàwó, ṣùgbọ́n ó fi kún un pé tí Ọlọ́run bá kọ ni kì í ṣe dandan. Àgbà òṣèré yìí ní lórí ọ̀rọ̀ ìgbéyàwó, ẹni tí Ọlọ́run bá ló ń lọ sórí 6 bódé 5 àtààbọ̀ kò ní dúró. Tí Ọlọ́run bá ní òun lọ sórí 10 bóde 9 àbọ̀ ò ní dúró. Nǹkan tó wù mí ni, ṣùgbọ́n tí Ọlọ́run bá kọ ni. Mi ò ní káwọn obìnrin má gbìyànjú o, nítorí èmi náà ó wù mí. Ibi tó wù mí dé, mo dé Káàbà, mo sọ fún Ọlọ́run, mo dẹ̀ mọ̀ pé ọba tó ń gbọ́ àdúrà ni. Àgbà òṣèré yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé lóòótọ́ ni òun náà ní lọ́wọ́ o, nítorí ẹlẹ́ran ara ni òun náà. Ó ní ṣùgbọ́n tí ọkùnrin bá ṣe ohun tí kò tẹ́ òun lọ́rùn fún òun ò ní kú sínú ìgbéyàwó náà o, níṣe ni òun máa kó ẹrù òun tóun sì máa jáde kí àwọn èèyàn má bínú o. Òṣèré yìí ní òun kò lè dúró sínú ìgbéyàwó ẹlẹ́gbin. Nígbà tí Bukky Wright ń sọ̀rọ̀ lórí bí àwọn òṣèré tíátà ṣe máa ń ṣí ara sílẹ̀, àgbà òṣèré yìí ní kì í ṣe onítíátà nìkan ló ń ṣí ara sílẹ̀, ó ní ọ̀pọ̀ obìnrin ní Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí ló ń ṣí ara wọn sílẹ̀ báyìí. Ó fi kún un pé òun máa ń béèrè lọ́wọ́ àwọn ọkùnrin pé ṣé nítorí wọn ni àwọn obìnrin ṣe ń ṣí gbogbo ọmú sílẹ̀ báyìí. Wọ́n sì máa ń sọ fún òun pé àwọn gan fẹ́ kí àwọn obìnrin máa fi aṣọ bo ọmú wọn kó lè bá a níyì. Nígbà tí àgbà òṣèré yìí ń sọ̀rọ̀ lórí ohun tó sọ ọ́ di èrò ìlú òyìnbó àti ìdí tó fi padà wálé báyìí, ó ní ìgbésí ayé ìlú òyìnbó yàtọ̀ gedegbe sí èyí tí à ń gbé lórílẹ̀‐èdè wa níbí. Ó ní níṣe ni òun padà sílé ìwé lákọ̀tún tí òun sì lọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ nípa ìmọ̀ ayélujára. Ó fi kún un pé ẹ̀kọ́ tí òun kọ́ nípa rẹ̀ pọ̀, ṣùgbọ́n èyí tó jẹ mọ́ ààbò àti ìpèníjà orí ayélujára tí olóyìnbó máa ń pè ní Information Technology Audit and Cyber Security ni òun yàn láàyò. Bukky Wright ṣàlàyé pé ìlú òyìnbó gba kí èèyàn gbàdúrà kó lè rí àánú gbà kó sì ṣetán láti padà sílé ìwé. Ó ní èmi náà nígbà yẹn mo máa ń sọ pé nǹkan ẹyọ kan ṣoṣo tí orí mi lè kà kò ju owó lọ, kò lè ka dòre mí. Àmọ́ nígbà tí mo dé ìlú òyìnbó, mo sọ fún ara mi pé mi ò lè ṣiṣẹ́ ẹ̀gbìn, mo fẹ́ kàwé ni. Nǹkan tí èèyàn nílò ni pé kí èèyàn já ara rẹ̀ gbà kí Ọlọ́run wá fi àánú sí i. Òṣèré yìí tẹ̀síwájú pé nítorí ọmọ ni mo ṣe lọ sílùú òyìnbó, àwọn ọmọ mi dẹ̀ ti dàgbà, wọ́n ti tójú bọ́. Àwọn náà ni wọ́n pè mí jókòó pé ìyá, àwa lẹ̀ ń gbé ìgbésí ayé yín fún láti ọjọ́ yìí, àsìkò ti tó fún yín láti gbé ìgbésí ayé tiyín. Ẹ wá lọ ṣe nǹkan tó bá wù yín lọ́kàn yín tẹ̀ ń ṣe tẹ́lẹ̀. Mo dẹ̀ sọ fún wọn pé mo máa padà sídìí iṣẹ́ òṣèré orí ìtàgé ni. Wọ́n dẹ̀ ní àwọn yọ̀ǹda mi. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí pé ó ṣe ìpolongo fún àwọn olóṣèlú, Bukky Wright ní àwa òṣèré ẹ má gbàgbé pé ará ìlú làwa náà, a dẹ̀ lẹ́tọ̀ọ́ láti sọ wípé ẹni báyìí la fẹ́ tẹ̀lé. Ṣùgbọ́n màá kàn rọ àwọn èèyàn wa náà pé ẹ jẹ́ ká wo ọ̀nà ká tó fò sórí títì. Gbogbo ẹ̀yin tá a bá dẹ̀ tẹ̀lé náà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bà wá lójú jẹ́. Níparí ọ̀rọ̀ rẹ̀, Bukky Wright ṣàlàyé lórí ìtẹ̀síwájú tó ti bá iṣẹ́ tíátà ṣíṣe bẹ̀rẹ̀ látòrí àwọn ẹ̀rọ ìgbàlódé tí wọ́n ń lò. Ó sì ní kí àwọn olólùfẹ́ òun máa retí iṣẹ́ tuntun láti ọ̀dọ̀ òun tó ń bọ̀ láìpẹ́. Bí ẹ ò bá gbàgbé, òṣèré ilẹ̀ wa yìí ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkùnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ tí gbogbo ìgbéyàwó náà sì forí ṣánpọ́n. Ọ̀gbẹ́ni Adégbóyèga Àmù ní ọkọ àkọ́kọ́ rẹ̀, tí olóṣèlú ilẹ̀ wa Rótìmí Mákindé sì jẹ́ ẹlẹ́ẹ̀kejì. Akọ̀ròyìn Fẹ́mi Davis jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Bọ́lá Ìjà Saheed jẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kẹrin kó tó wá di pé òṣèré yìí fẹ́ Adéwálé Onítìrí ní ọdún 2011, ṣùgbọ́n tí ìgbéyàwó náà ti forí ṣánpọ́n báyìí. Ọlọ́run sì fi ọmọ méjì ta á lọ́rẹ, tí ọ̀kan jẹ́ ológun lórílẹ̀‐èdè Amẹ́ríkà tí èkejì náà sì jẹ́ olórin. Eléyìí tó ga o. Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí ìyàwó tó bímọ ọkùnrin 3 fún Akínọlá Ìyá tú nípa rẹ̀ àti ohun tí àwọn méjèèjì lọ ṣe nílé babaláwo. Ọmọbìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bùkọ́lá Ọláìyá tó jẹ́ ìyàwó lọ́ọ̀dẹ gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó láìpẹ́ yìí ni
Akin Ọláìyá ṣùgbọ́n tí wọ́n ti kọ ara wọn sílẹ̀ lẹ́yìn ọmọkùnrin mẹ́ta ti ké gbàjarè síta báyìí o tó sì tú àwọn àṣírí oríṣiríṣi nípa òṣèré ilẹ̀ wa yìí bẹ́ẹ̀ ló fi àwọn ẹ̀sùn tó lágbára kàn án àwọn ẹ̀sùn yìí le débi pé níṣe ni àwọn èèyàn ń ké sí Akin Ọláìyá kó wá sọ tẹnu rẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn kọ tí wọ́n lanu sílẹ̀ tí wọn ò lè pàdé nígbà tí ọmọbìnrin yìí bẹ̀rẹ̀ sí ní ka àwọn ẹ̀sùn sí òṣèré yìí lọ́rùn tó ní Akin Ọláìyá ti lo kádàrá mi fi ṣògùn owó kí n tó fẹ́ kò sọ fún mi pé òṣèré ẹgbẹ́ rẹ̀ Rukayat tí wọ́n máa ń pè ní Ìyá Ìbàdàn Snare ti bímọ fún un tàbí pé òun ti ṣe ìgbéyàwó pẹ̀lú ẹnìkan tẹ́lẹ̀ rí ìgbéyàwó kóòtù ló sì ṣe pẹ̀lú mi ó tiẹ̀ ní ọjọ́ kan tó lé oògùn mọ́ ara ògiri pé kí n máa fẹnu ńlá tó sì máa ń lù mí lálùbọ́lẹ̀ kódà níṣe ló ń sọ fún àwọn èèyàn pé mo ti kú nígbà tó fẹ́ ìyàwó rẹ̀ tuntun yìí obìnrin tí wọ́n tún máa ń pè ní ìyá Fawaz tú àwọn àṣírí yìí nígbà tí ìyá Esther Abọ́dẹrìn tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí màmá Esabod gbà á lálejò lórí ìkànnì ayélujára rẹ̀ nígbà tí obìnrin yìí tẹnu bọ̀rọ̀ lórí òṣèré àgùntàsọ́lò ilẹ̀ wa tó tún mọ́ra dáadáa yìí níṣe làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní jara wọn níyàn tí wọ́n ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ láíláí nítorí ìgbà tí obìnrin yìí ń sọ̀rọ̀ lónìí lẹ́yìn oṣù bíi mélòó kan táwọn pàdé ni òun lóyún fún un láì mọ̀ pé ó ti bímọ tẹ́lẹ̀ tàbí pé ó tiẹ̀ ti ṣe ìgbéyàwó pẹ̀lú ẹnìkan nítorí pé kò mẹ́nu bà á rí kódà ó sọ fún òun pé òun kò bímọ rí láyé òun bẹ́ẹ̀ ni òun kò bẹ́nikẹ́ni ṣe ìgbéyàwó rí nítorí pé àwọn obìnrin máa ń gbá òun ni tí wọ́n máa tan òun jẹ pẹ̀lú ìfẹ́ tí wọ́n sì máa padà já òun sí kolobo obìnrin yìí ní lẹ́yìn ìgbà tí òun sì bí àkọ́bí ọmọ òun tó jẹ́ ọmọ ọkùnrin fún un ó sọ ọmọ náà ní Ẹníwùmídé ó ní nítorí pé ọmọ náà yọ òun kúrò ní ipò àgàn ni òun sì sọ ọ́ ní orúkọ yìí ọmọbìnrin yìí tẹ̀síwájú láti sọ àwọn ohun tí ojú rẹ̀ rí nígbà tí ó wà lọ́ọ̀dẹ̀ ọkùnrin òṣèré yìí ó ní Akin Ọláìyá ti gba ògo òun ó ní ògo òun ló ń lò ìyá àwọn ọmọkùnrin mẹ́ta yìí ní Akin Ọláìyá ní kí àwọn lọ kí ọmọkùnrin kan tó sábà máa ń wá síbi àdúrà àkànṣe tó máa ń ṣe fún ìyá rẹ̀ lọ́jọ́ 4 oṣù kejìlá ọdọọdún ó ní babaláwo ni ọkùnrin náà orúkọ rẹ̀ sì ń jẹ́ Àdèyí tí Ọláìyá sì mú òun àti àbúrò rẹ̀ kan tí ó ń jẹ́ Isiaka lọ sílé babaláwo yìí ní ìlú Owódé Ẹ̀gbádò ó ní nígbà tí àwọn débẹ̀ níṣe ni Akin Ọláìyá pè òun wọlé lẹ́yìn tí ó ti ṣe ìpàdé pẹ̀lú ọkùnrin náà fún bí àsìkò díẹ̀ ó ní nígbà tí òun fi máa wọ yàrá náà ni òun wá rí i pé yàrá ògùn tí babaláwo yìí ti ń ṣiṣẹ́ ni òun wọ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin tí ó ń jẹ́ Àdèyí náà wà ní ìkàlẹ̀ tí ọkùnrin náà sì ṣe àṣejẹ pẹ̀lú ẹran tí òun kò tiẹ̀ mọrú nǹkan tó jẹ́ tí wọ́n sì gbé síwájú òun tó sì ní kí Akin Ọláìyá náà jókòó kó kọjú sí òun tí babaláwo yìí wá pàṣẹ fóun pé kí òun máa fi ẹran yẹn síwájú orí òun báyìí kí òun máa fún Akin Ọláìyá kí Akin Ọláìyá náà máa jẹ bẹ́ẹ̀ ló ní òun náà bẹ̀rẹ̀ sí ní fi ẹran yìí ra iwájú orí òun tí òun sì ń fún Akin tí Akin náà sì ń jẹ ó ní àwọn sì ṣe eléyìí títí tí ẹran náà fi tán arábìnrin yìí ní lẹ́yìn tí àwọn ṣe eléyìí tán ni ọkùnrin yìí ní kí òun máa lọ sí yàrá ìgbàlejò ó nígbàrà tí òun débẹ̀ ni àbúrò Akin Ọláìyá tí àwọn jọ lọ síbẹ̀ káwọ́ mọ́rí tí ó ń pariwo tó sì ń pe òun pẹ̀lú orúkọ ọmọ òun tó ní ìyá Fawaz mo máa rógo báyìí o kí ni bọ̀dá Akin wá tó báyìí torí Ọlọ́run bọ̀dá Akin ti ń sáré jù kí ni wọ́n wá ń wá tó báyìí nígbà tí àwọn tó wà lórí ètò náà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí kò ṣe pariwo síta tàbí kó kọ̀ láti ṣe ohun tí babaláwo yìí ní kó ṣe ìyá Fawaz ní Akin Ọláìyá ti kó òun láyà jẹ gidi gan ni ó ní níṣe ẹ̀rù rẹ̀ máa ń ba òun gidigidi ó ní tó bá sọ̀rọ̀ báyìí pé níṣe ni òun máa ń gbọ̀n ó ní gbogbo ibi tí àwọn gbé ní agbègbè Àǹfààní nílùú Ìbàdàn ni wọ́n ti mọ orúkọ òun nítorí pé Bùkọ́lá ló máa ń pe òun ó ní ó tiẹ̀ máa ń pariwo orúkọ òun tìkanra tí òun bá sì débẹ̀ níṣe ló bá ní kí òun bá òun mú kinní ìwá ó ní òun á wá sọ fún un pé ṣé nítorí pé òun fẹ́ kí n mú nǹkan wá ló fi ń pariwo orúkọ mi báyìí ó fi kún un pé ìbẹ̀rùbojo ni òun àti àwọn ọmọ òun fi ń bá bàbá wọn yìí gbé Bùkọ́lá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ìgbà ló máa ń gbé nǹkan dúdú wá fún mi pé kí n jẹ ó kàn máa gbede tó sì máa ní kí n gbà kí n jẹ ọ̀kan tiẹ̀ wà tó gbede lọ́jọ́ kan tó lẹ̀ máa ra ilé tó dàbí ìgbọ̀nsẹ̀ ó sì rí mi lára gidigidi bẹ́ẹ̀ ló pè mí wọnú yàrá rẹ̀ tó jẹ́ pé kì í fẹ́ kí n wọ̀ tó ní kí n máa fẹnu gbé e ṣùgbọ́n mo kọ̀ jálẹ̀ tó sì fẹ́ẹ́ lù mí pa nígbà tí mo kọ̀ ìgbà tí ẹ̀mí mi ò gbé mọ́ ni mo wá padà jẹ́ nígbà tí obìnrin tí wọ́n tún máa ń pè ní ìyá Fawaz ń sọ̀rọ̀ nípa bó ṣe mọ̀ pé Akin Ọláìyá ti bí àwọn ọmọ síta kódà ó ti ní ìyàwó nílùú òyìnbó obìnrin yìí ní òun kò mọ àwọn mọ̀lẹ́bí òṣèré yìí kankan nígbà tí òun fi lóyún fún un ṣùgbọ́n lẹ́yìn tí òun bímọ ni òun mọ àwọn díẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ tó fi hàn òun nínú ọ̀rọ̀ rẹ̀ ni Bùkọ́lá ti ní mi ò mọ̀ pé Akin Ọláìyá ti bímọ síta mo ti wà nínú oyún kí n tó mọ̀ pé Rukayat ìyá Ìbàdàn tóun náà jẹ́ òṣèré ti bímọ fún un lásìkò tí à ń múra láti ṣe ìgbéyàwó wa ló tún pè mí lọ́jọ́ kan ní oko eré tó wà ló sì sọ fún mi pé ṣé mo mọ̀ pé ẹnìkan wọ inú ọgbà ilé tí à ń gbé ìyẹn
ilé tí mo kó lọ lẹ́yìn tí a ṣe ìgbéyàwó wa. Mo ní mi ò mọ̀, ó ní ẹnìkan wọlé, ó sì fi lẹ́tà kan sínú òdòdó tó wà níta, ló bá ní kí n lọ mú un, kí n bá òun tọ́jú ẹ̀ kí òun fi dé. Ìgbà tí mo lọ mú lẹ́tà yẹn ni mo wá rí i pé ìwé ìkọ̀sílẹ̀ ni, obìnrin kan ló jáwé ìkọ̀sílẹ̀ fún. Èmi ò mọ̀ pé nígbà tí à ń ṣe ìgbéyàwó yẹn, ó sì lájọṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin míì. Èyí tó túmọ̀ sí pé àwa méjì ló ń fẹ́ lásìkò yẹn. Nígbà tí mo ṣe ìwádìí lórí obìnrin náà, mo wá rí i pé Chicago ló ń gbé lórílẹ̀-èdè Amẹ́ríkà àti pé Bísọ́lá Modinat Alimi ni orúkọ rẹ̀. Ibẹ̀ ni mo ti kọ́kọ́ mọ̀ pé yàtọ̀ sí pé ó tiẹ̀ ti bímọ kan ṣáájú, ó ti ṣe ìgbéyàwó pẹ̀lú ẹnìkan tí mi ò mọ̀. Bùkọ́lá ní nígbà tí òun sọ àwọn ọ̀rọ̀ yìí fún àwọn òbí òun, níṣe ni wọ́n fi òun lọ́kàn balẹ̀ tí wọ́n sọ fún òun pé níwọ̀n ìgbà tó ti jẹ́ pé wọ́n ti kọ ara wọn sílẹ̀, wọ́n ní kò sí wàhálà kankan. Ṣùgbọ́n èyí tó wá pabambarì nínú gbogbo ọ̀rọ̀ yìí ni bí wọ́n ṣe ní Akínọláyà gbé sórí ayélujára pé ọmọbìnrin tó bí ọmọ mẹ́ta fún òun yìí ti kú. Wọ́n ní Akínọláyà gbé àtẹ̀jáde kan jáde lórí ìkànnì ayélujára rẹ̀ tó sì fi ń dúpẹ́ lọ́wọ́ ìyàwó rẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ pé ó ṣe ohun tó ń tọ́jú àwọn ọmọ òun tí ìyá tó bí wọn fún òun yìí ti kú gẹ́gẹ́ bí àwọn ọmọ tó bí fúnra rẹ̀. Bùkọ́lá ní ìyá òun ló kọ́kọ́ pe òun pé àwọn èèyàn ń pe òun pé kí ló ṣe Búkì. Ó ní lẹ́yìn náà ni òun ṣẹ̀ṣẹ̀ wá lọ sí orí ayélujára tí òun sì rí ohun tí òṣèrékùnrin yìí kọ nípa òun. Ó ní èyí ló mú kí àkọ́bí òun pe Akínọláyà tó sì béèrè ohun tó dé tó fi ní màmá àwọn ti kú, tó sì tún ní ẹnìkan ló ń tọ́jú àwọn nígbà tó jẹ́ pé ọ̀dọ̀ ìyá àwọn ni àwọn wà. Nígbà náà ló ní Ọláìyá sọ fún ọmọ rẹ̀ pé òun ti fẹ́ ìyàwó tuntun. Bùkọ́lá ní ìgbà kan tiẹ̀ wà tí obìnrin kan tó ń fẹ́ nílùú òyìnbó fi àtẹ̀jíṣẹ́ burúkú kan ránṣẹ́ sí fóònù ọmọ òun tó sì rọ̀jò èpè fún Akínọláyà. Nígbà tó ń sọ̀rọ̀, Búkì ní ọmọ mi ló gba mẹ́sẹ̀jì kan lórí WhatsApp rẹ̀ lọ́dún tó kọjá tẹ́nìkan sì bẹ̀rẹ̀ sí ní rọ̀jò èpè fún Akin. Búkì ní òun pe obìnrin náà gẹ́gẹ́ bí abiyamọ pé ìlú òyìnbó ló wà, tó sì sọ fún òun pé Akínọláyà ló ní gbogbo èpè tí òun ṣẹ́ yẹn. Ó ní obìnrin náà ní òṣèré yìí jí góòlù òun kó tó kúrò nínú ilé òun ní UK, wọ́n sì ti fẹ́ ara wọn rí. Bùkọ́lá ní mi ò lè dá nǹkan kan ṣe nítorí ó kọ̀ láti jẹ́ kí n ṣiṣẹ́, pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ̀ tó kò jẹ́ kí n ṣiṣẹ́ títí tí mo fi kúrò nílé rẹ̀. Ṣùkú nìkan ni owó irun tó máa ń fún mi máa ń ká. Nígbà tó yá ló tiẹ̀ ní kí n má ṣerun mọ́, kí n máa borí ni. Títí di bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mi ò mọ ibi tí ó gbé fọ́tò ìgbéyàwó wa àti èyí tí mo yà nígbà tí mò ń ṣe àgùnbánirọ̀ lọ. Ó ní àlùbami ni Ọláìyá máa ń na òun. Lẹ́yìn tó bá ti na òun tán ló ṣẹ̀ máa padà wá bẹ̀bẹ̀ nígbà míì. Báyìí ni ọmọbìnrin yìí ṣe tú àwọn àṣírí lóríṣiríṣi nípa òṣèré ilẹ̀ wa yìí, tí àwọn kan tó mọ̀ wọ́n délédélé sì ń sọ pé òótọ́ ni, bẹ́ẹ̀ làwọn kan sọ pé irọ́ pátápátá gbáà ni. Àwọn kan tiẹ̀ ń dá obìnrin yìí lẹ́bi pé àwọn ohun tó gbà mọ́ra yìí ti pọ̀ jù, pé ó yẹ kó ti pariwo rẹ̀ síta fáyé gbọ́ tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ làwọn kan ń bu pé ó ṣe wá jẹ́ ìgbà tí òṣèré yìí ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú ẹlòmíì ló mọ̀ pé òun fẹ́ jáde sọ̀rọ̀. Wọ́n ní owú burúkú ló ń jẹ. Bí àwọn kan ṣe ń pe Akínọláyà lórí ọ̀rọ̀ yìí pé kó wá sọ tẹnu rẹ̀ nítorí agbẹjọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni àwọn míì sọ pé ṣebí arábìnrin yìí dá orúkọ àwọn kan. Wọ́n ní kí wọ́n bi àwọn ẹni tí arábìnrin yìí dárúkọ nínú ọ̀rọ̀ rẹ̀ bóyá irọ́ ló ń pa tàbí òótọ́. Bẹ́ẹ̀ làwọn kan ní ó yẹ kí àwọn obìnrin fi ọ̀rọ̀ ọmọbìnrin yìí ṣe àríkọ́gbọ́n, nítorí lábẹ́ bó ti wù kó rí, kò yẹ kí obìnrin lóyún fún ọkùnrin kankan láì mọ ibi tó ti jáde tàbí ẹnì kankan nínú mọ̀lẹ́bí rẹ̀. Wọ́n ní àwọn àṣìṣe báyìí ti da ìrìn àjò ọ̀pọ̀lọpọ̀ obìnrin rú, àti pé kóbìnrin máa ṣe ìwádìí dáadáa nípa ọkùnrin kó tó di pé ó máa jẹ́ níhò pé kán máa fẹ́ra wọn.